sọ bẹ́ẹ̀ ni bíbélì pa òun ṣó sọ bẹ́ẹ̀ ni. o gbé bíbélì àti Quran sórí lọ wo YouTube ẹ̀. lẹ́yìn ìfẹ́ ajáde. mo rí ọlọ́run lọ́jọ́ bó ti sọ ọlọ́run ṣe sọ pé kí n dá lóhùn. ẹni sùn táyà ọba dá lóhùn ṣe rí ọba dáre nígbà iye ọba dáre ó ń sọ fún pé kó ń sọ fún Ọ̀ṣọ́fà pé ó sọ pé sẹ̀lẹ̀ ló máa fọ ilé ayé mọ́ péjọ olóòrùn. Ọ̀ṣọ́fà wa gbọ́ Ọ̀ṣọ́fà wa ní ìgbà wọn ló fẹ́ ṣèṣọ́jú mo ló fẹ́ ṣèṣọ́jú wọn ní Gbàgádà ó láṣẹ lẹ́yà lọ́jọ́ yẹn ọba dáre ò wá sí Gbàgádà ó yàn lọ bẹ ọba bàbá Ọ̀ṣọ́fà ni wọ́n lọ wá Ọ̀ṣọ́fà ni ibẹ̀ ló ibẹ̀ orí pẹpẹ ẹni olùkọ́jọ́ kó ọmọdé tó máa dé orí ibẹ̀ yẹn tó ti ń wá sùn ló ti máa ṣe lẹ́yà kò wá ṣèṣọ́jú ń bẹ̀ wọ́n yàn lọ bẹ bàbá Ọ̀ṣọ́fà ni. so wòlíì bàbá Ọ̀ṣọ́fà. alágbára ni ó ní àṣẹ bàbá Ọ̀ṣọ́fà ilé táwọn ló tọrọ wòlíì bọ̀tà àṣẹ wà lẹ́nu ẹ̀. iṣẹ́ tó Ọ̀ṣọ́fà ṣe ń jẹ òkú tó jí dìde pọ̀ iṣẹ́ ìyá tó Ọ̀ṣọ́fà ṣe kì í ṣe kékeré òun ń ṣàṣeyàn ni òkú tó jí dìde pọ̀ ẹ lọ bèrè wọ́n ń gbòkú kan lọ sí Yaba simenti ó dẹ̀ jí dìde. àṣẹ tó bá ti sọ pé báyìí bẹ́ẹ̀ ló máa rí. Ọ̀ṣọ́fà. bẹ́ẹ̀ ni ẹnìkan ó wà ó ní kó lọ fún lómi kó lọ wẹ̀ bí yẹn ṣe wá ń fojú ló wá lọ yọjú wo obìnrin yẹn Ọ̀ṣọ́fà ṣépè fún ni pé rárá ló máa rìn ó ní kó lọ gbómi sí obìnrin omi àdúrà nígbà tó mi ẹ wá lọ yọ ojú wo obìnrin yẹn. ó wò ìwò rẹ̀. lọ́wọ́ ẹ̀ ègún ní Ọ̀ṣọ́fà gé fún bálàbàlà lọ́rọ̀ ẹ rí má ṣe àwọn wòlíì gidi o lè ṣe wòlíì jẹun o tó bá wòlíì gidi kì í ṣépè o ègún náà máa ń gé máa fẹ́ ẹrúbọ̀sọ̀ wọn gé dùn tó yẹ pé a wà ní ìdílé yẹn bó ṣe lé nìyẹn ẹni kó gbé bíbélì yẹn sórí padà Ọlọ́run ló ní ká sọ. bọ́lá bí wọ́n pín wáyé.